so lẹ́yìn rẹ̀ àwọn tá a tún máa ń ṣe bàtà wà ní sánáwì so because ẹ̀ pé ọmọ kékeré so gbogbo anṣepọ̀ activities tó wà ní Jamiu Islamiyya náà gbogbo ẹ̀ ní láṣẹ. bí àwọn activities wo. Boy Scout aljawala walikashafa ó wà lámúlẹ̀ fọ́tò ẹ̀ sì wà títí dì sí àti títí tá a fi débi àrífù wọn àrí second in command ní nígbà Jamiu Islamiyya náà ni o láti mọ̀ ń ṣe so then àwọn tá máa ń gbá bọ́ọ̀lù àtàkùn àwọn sánáwì so àwọn náà wà ní. àfa náà máa ń gbá bọ́ọ̀lù ọ̀rẹ́ lómi máa ń wò pé bí wọ́n bá já àfa kò gbọ́dọ̀ máa gbá bọ́ọ̀lù. a máa ń gbá bọ́ọ̀lù dáadáa. striker ní àbí defender. nígbà náà mo kọ́kọ́ mọ̀ ń gbá àárín lẹ́yìn ìgbà wọn bàtà padà dé mo máa ń gbá iwájú bàtà wá dé ń gbà wọn ní Saudi because Saudi dáwọ́ lára kọ́lọ́kọ́ bá ní sanwó lẹ́sàn-án rí aláìwọ́ ọlọ́run sanwó lẹ́sàn-án rí so rọ́hà bẹ́ẹ̀ ìrọ̀rùn bẹ́ẹ̀ kọ́lọ́kọ́ mọ̀ jẹ́ ká máa padà sí abú kọ́lọ́kọ́ máa ká ní àwọn kó mú wọn dúró so a ní opportunity àti máa wo àwọn bọ́ọ̀lù so gbà wọn làwọn òkóchà ń rìn so kókóró ni wípé ibi tí mo padà wá ń gbà nù àwọn Shaykh wa Prof alọ́dún náà gbá bọ́ọ̀lù kódà àwọn abújọ́yìn tí mo Jamiu. ẹ̀yin ò rí bí wọlé. mi ò tí bá ti lọ àpọ̀lọpọ̀ àsìkò bí ìpàwà so àwa akọrin méjì bọ̀ náà àbí tó ju méjì lọ so kò jẹ́ káwọn máa rí ìṣe eléyàn so ó lè jẹ́ pásìkò tí táwọn ó lọ kì í ṣe Madeenah nìkan Riyadh nǹkan máa ń lọ kódà àwọn àfáà wa àgbà Dr. Asrawu 7 wọn bí oye tó àwọn aṣọ tata máa ń